maruhaban àkójọpọ̀ àwọn ìmáàmù àti àlùfáà ilẹ̀ yorùbá ẹdó àti dátà ń kí gbogbo mùsùlùmí káàbọ̀ síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ àkójọpọ̀ wọn tí a mọ̀ sí Rabitatul A'imma wal Ulama bí bíládì yorùbá ẹdó wà dẹ́ta eléyìí tí yóò wáyé ní ọjọ́ 17 oṣù kẹfà ọdún yìí Saturday 27th of June 2026 nígbàgán ayẹyẹ University of Ibadan Muslim Community Hall Al-Ulama Warasatul Anbiya spiritual father of the day àti olùbánisọ̀rọ̀ ni Grand Chief Imam of Ọ̀yọ́ land Sheikh Barrister Bilal Hussein Akínọlá Akéwùgbẹ̀rù olùgbàlejò ní League of Imam and Alfas Yorùbá land Edo and Delta ẹ wá kájọ jíròrò. nítorí kọ́kọ́ ka nǹkan máa ń wọlé ní kọ́ńkálùkù lè fọkànbalẹ̀ wípé kò sí nǹkan kan tí mo ní òsì àfàwà kò sí nǹkan kan lọ́wọ́ bàtà fi ní òsì nǹkan kan òun náà ni pé ètò tí yóò wáyé lọ́la náà ní pẹ̀lú ògo Ọlọ́run insha Allah ta'ala torí pé Ọlọ́run ní wala taqulanna li shay'in inni fa'ilun illa an yasha Allah àfi tọ́lọ́run bá fẹ́ Ọlọ́run ní kódà tó bá tún wá gbàgbé àti ṣe insha Allah yẹn wadhkur rabbaka idha nasita wa qul asa li aqraba min hadha tó bá fi lè rántí tọ́lọ́run bá ti rán ọ létí báyìí ó ti máa ṣe kí ni ó tún fara rẹ lọ́lọ́run lọ ọlọ́njọ́ ìjókòó tọ́lá yìí ìjókòó tọ́lá Ọlọ́run wọlá pé àrùnú kí tẹnìkan kọ́ bàjẹ́ mẹ́ o wallahi so ẹ bá ń tẹ̀lé wa ní gbogbo bá a ṣe ń lọ tán kí àwọn àgbàlagbà à ń sọ ń bẹ̀ náà wípé àdúrà bàbá kankan ọgbà tí ó bá ti rọmọ gbèsè rẹ̀ dání bàbá bíríkìlà bàbá kápẹ́ntà kódà tó fi máa wà fà tí wọ́n bá rí ọmọ wọn náà tó lọ nílànà iṣẹ́ wọn kódà kọ́ máa fi iṣẹ́ náà jẹun inú wọn ní dùn láti tó bá sọ pé àwọn àfà tí wọ́n ti pé àwọn ọmọ wa khalifa alúmọ̀ náà Muhammad sallallahu alaihi wasallam èmi kàn wá fi yín lọ́kàn balẹ̀ wípé lọ́la ibi tá a jọ sọ náà ni yóò ti wáyé lọ́la so iṣẹ́ ti lọ gan ìṣẹ́jú pé kìí ṣe kọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nu ìgbà tí sẹ́yìn bẹ̀rẹ̀ a ti mọ àwọn nǹkan tá a tún fi odidi bọ́dì yẹn ṣe inú àwọn tá a fi bọ́dì yẹn ṣe ní gbígbógun ti Yorùbá nation tí wọ́n fẹ́ fi rúwa jẹ́lẹ̀ Yorùbá inú bọ́dì yẹn ni la fi ṣe ìdánilọ́wọ́ kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lóbìnrin tí wọ́n fẹ́ wọnú exam hall tí wọ́n ní ká lọ máa sí orílẹ̀ ọmọ tí wọ́n lo hijab ààrẹ ní kẹ́kẹ́ dìde àfàwọn olórí rénú àwọn mùsùlùmí àtàwọn Rabitatul A'immati wal Ulama yìí bíbíládì Yorùbá Edo wà Delta àwọn yìí dìde tán yẹn wọ́n ti ń ṣiṣẹ́ yẹn lọ wọ́n ti ń ṣe lọ lábẹ́nú tẹ́lẹ̀ wọ́n rò pé ẹ wá ànábì náà pépè síríyà ní jẹ́jẹ́ àbẹ́ẹ̀kọ́ ni kó tó di gbangba àsìkò jẹ́jẹ́ ti lọ ẹja gbé jáde kó sì dá ẹ̀dá òkun ẹ mọ́ da nǹkan rú kó sì dín nǹkan kan lọ́wọ́ ń bi tàwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ láwọn bàbá tó yẹ kí bàbá wa náà ni wọ́n tí wọ́n ti ń ṣiṣẹ́ náà bọ̀ láti 1964 ó ń kálukú èmi àti ẹ náà tá a jọ rántí àjọ bátàn ni bí wọ́n ṣe bátàn làwọn náà bátàn kẹ̀kú ṣe kó sojú rẹ kò ì sojú tiwa náà bí ó ṣe wá sojú rẹ tí ó sojú wa ní 1964 yẹn ó sojú àwọn tí wọ́n bí wa ó kọ́ọ̀lù kan lọ́wọ́ lè ẹ dákun jẹ́mẹ́ fún mi ìṣẹ́jú díẹ̀ dákun akramakumullah wa alaikum salam ayakumullah sheikh ẹ dákun ẹ forí jì mí àsìkò jùmọ̀ àkú 8 minutes ní mo tó dé padà láti UI so in tó fàánú bá ti wá kúrò ní jímọ̀ àbáyì a máa ń ṣe League of Imam kánà ládùúgbò tiwa náà so in tó fàánú ẹ má bínú ẹ kàn fún mi níbi 15 minutes kí n pè yín padà pẹ̀lú ògo Ọlọ́run ṣẹ̀dìrí àwọn tí wọ́n ń bọ̀ lọ́la ni wọ́n ń pè wọ́n sáwọn kálukú sáwọn pè pé bóò lọ́la ọlọ́ọ̀ yípadà jẹ́mọ́ ọlọ́ọ̀ ṣé kí náà bá wa kò yí padà wa kam lillahi min lutfin khafiyyin wa kam lillahi min lutfin khafiyyin yadikku khafahu àǹfà mẹ́zàkì. alẹ́ yìí mi kàn wá dùn mùsùlùmí nù ni mọ́kà ẹ fi lè bá wọn kàn wá dùn àwọn tó ajẹ́ mùsùlùmí nù pé ìgbàlá gbogbo tí ń pè ní mùsùlùmí àwọn àfà tó yẹ pé ní kálukú ẹ̀yìn sì ti fẹ́ sọ̀rọ̀ lálẹ́ ìní ti sọ̀rọ̀ lálẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run ìní ti sọ̀rọ̀ ibi mo ti lọ ni pé bẹ́yìn ṣe gbọ́tàn làánà gbọ́tàn àmọ́ ń pọ̀ ọ̀rọ̀ tán àní ti sọ̀rọ̀ débẹ̀ kódà àní ti sọ̀rọ̀ kankan pantí ń bẹ ńlẹ̀ gbogbo tó kálukú ń kọ là ń rí gbogbo tó kálukú ń sọ náà là ń ṣe kíni là ń gbọ́ àtàwọn tí ń sọ tiwọn lórí rédíò àtàwọn tí ń sọ tiwọn lábẹ́nú àtàwọn kálukú gbogbo náà là ń gbọ́ àmọ́ ẹni tí bá ń lọ bìkan tó sì fẹ́ débẹ̀ kò ní wò káàkiri ibi tí ń lọ ní òsè kíni o yóò kọjú mọ́ ibi àwọn lọ là á kọjú mọ́ bó lọmọ nìyàn tó jẹ́ mùsùlùmí ó ṣe ní freedom ló ń sẹ̀mí ayé rẹ̀ ìtawà kojú mọ́nu iná fi gbé wá ní pé in tó jẹ́ team fún League of Imams and Alfas Yorùbá land Edo and Delta yìí tí a fẹ́ ṣe launching rẹ̀ lọ́la yìí pẹ̀lú ògo Allah òun náà ni unity leadership and progress advancing the ummah across regional frontiers inú tí ó wá ẹlòmí inú àwọn tí wọ́n ń pè mí nípa sókọ̀ yóò jọra wọn mọ́jọ́ dàrú mọ́ lọ́wọ́ jẹ́ sáré display kẹ̀kẹ́ bíi méjì kan fún ọ kó lè bá rí pókọ náà jọra wọn mọ́páyà ò
wá wo orúkọ yìí má jẹ́ fi gbogbo ìtawà ìpamọ́ ní níyì kọ́kọ́ wo orúkọ yìí lókè Office of the Grand Mufti of Yoruba Land so League of Imams and Alfas of Yoruba Land ó ní ń bẹ lórí gbogbo péèjì tí àwọn rọ́bìtàn bàbá wa àgbà ní 1964 ń lò ọlọ́run sì ní fi kankan sàláfíà wọn àmọ́ ìtí a fẹ́ kó jáde lọ́la yìí ohun rèé jẹ́ túnfò náà hàn ọ̀kọ́ papọ̀ mọ́ra wọn ó nìyí Rabitatul A'immati wal Ulama'i bi biladi Yorùbá Edo wa Delta League of Imams and Alfas Yoruba Land Edo and Delta sọ́dàrú ni àfáwà so tí wọ́n ń bá bọ̀ láti 1964 kò sí Edo and Delta ń bẹ̀ èyí tó bẹ̀rẹ̀ yìí wọ́n rò pé àdúrà bàbá yìí ti gbà ọwọ́jà mùsùlùmí ti dé Edo and Delta iṣẹ́ tí wọ́n sì tún bá lọ náà ká máa bá ti wọn lọ àwọn ọ̀dọ́ tọ́lọ́run sì tún ní kí egun wà tá a sì lè jálamba Edo and Delta tí kò rọrùn ní lílọ fáwọn kan ebi lọ́kọ̀dà rọrùn lílọ fáwa àwọn Edo and Delta àwọn náà dé tán lọ́la pẹ̀lú ògùn Ọlọ́run ájọ wà ń bẹ lọ́la náà ni ọmọ ìyá mi òmìnira tí ń pè ní òmìnira gẹ́gẹ́ ní tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la yìí ní ti ń wá lábẹ́nú díẹ̀ àwọn afẹ́ fọn sáyé pé ó ń rèé bá àwulẹ̀ ṣe inauguration lọ́la gan in tí àwọn bá fẹ́ ṣe tó bá ti wà registered London government rọ́bìtọ̀ tàkọ́kọ́ ó wà registered London government ká sọ pé ní kò ní rọrùn ní rọ́bìtẹ̀ lẹ́ẹ̀kejì kọjọ́ra wọn náà wà registered London government ẹ dákun èèyàn àfa ẹ máa lo tẹ́ bá ké èèyàn àfa ẹ máa lo tẹ́ bá ké ẹ ṣe wá jẹ́jẹ́ al-ilmu ẹ̀jáwí kankan al-ilmu zaynun bẹ́ẹ̀ ni àbáwá. la bitabahi wal amal wa man ata fi la bitabahi wal amal la bitabahi wal amal la bitabahi wal amal la bitabahi wal amal. gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi lálẹ́ yìí ẹ sáà máa fọkàn bá mi lọ ẹ sì máa dunnú ìwọ tó bá ti dunnú lórí ètò bá ti wà lórí ètò ọ̀làǹfààní àti log out. We are not calling you here. We are calling those lovers, only. If you are not with us, please log out. If you are not part of our lovers, please move on, face front, log out. You're free to do anything you wish. It's either you choose this, or that, or those. Exam, not going to A, àbí B, àbí C, àbí go seeking none of the above. Or to move all of the above. Al-ilmu zaynun lil fata la bitabahi wal amal la bitabahi wal amal. À ń fi yun náà jẹ́ ó yé yín pé àbá bàbá kẹ̀kẹ́ jà kódà lálẹ́ yìí nísìnyí gbà tá a bá fẹ́ alòhùn bẹ́ẹ̀ á kàn dáhùn bíi méje lẹ̀ á jẹ́ pé mẹ́ta náà ní táyà fi mọ̀ pé àbá bàbá kẹ̀kẹ́ jà ńlẹ̀ Yorùbá. Wọ́n wá ní al-ilmu zaynun lil fata ọ̀ṣọ́ ni mọ̀ ẹ́ jẹ́ fáwọn àwọn ọ̀dọ́ náà ládé yìí la bitabahi wal amal. لا بالتباهي والأمل لا بالتباهي والأمل لا بالتباهي والأمل لا بالتباهي والأمل kìí ṣe kákan jókòó gbunduku sójú kan náà ń pè ní mímọ́ kìí ṣe kákan máa sápá agbádá nìkan náà ń pè ní mímọ́ àní ẹbọ sọ́lẹ̀ ẹwọ ẹjẹgun ọ̀dọ́ ṣiṣẹ́ ẹ̀wọ̀n aka ń sùláwà ní eyín nǹkan ní ń pè nípa wọn ṣe fáàrí lásán lélẹ́hùn wal amal kìí ṣe káfẹ́ ròónú kí ẹ̀wọ̀n afẹ́ ròónú pé ẹ tó bá di báyìí èmi náà wá ṣe báyìí látọ̀dún jó ìyà ń jẹ mùsùlùmí lọ́tún ń jẹ mùsùlùmí lọ́sì níwájú lẹ́yìn mùsùlùmí tẹnu rẹ bá tún tọrọ ẹni ó dákẹ́ kọ́mọ́ sọ̀rọ̀ mọ́ èyí tó bá ṣe kíní kan ẹ̀yìn tí ìfẹ́ sọ̀rọ̀ lálẹ́ ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ ọyá wí kan sí i. ومن أتى في وصفه ومن أتى في وصفه بالقول والفعل كمل بالقول والفعل كمل ومن أتى في وصفه بالقول والفعل كمل ومن أتى في وصفه بالقول والفعل كمل ومن أتى في وصفه ẹni bá wá mú ìròyìn tí ń bẹ fún mímọ̀ tó bá rí ìyàn mọ́ wa bilkọ́ọ̀lì tí ń sọ jáde lẹ́nu wàlífẹ́ìlì ìsì tún ṣe níṣẹ́ kìí ṣe pé ọ̀tọ̀ ní ti ń sọ lẹ́nu ọ̀tọ̀ ní ti ń ṣe níṣẹ́ àgbààgbà tí ó bá kún wa lọ lórí iṣẹ́ tá a gbé dání ọfẹ́ dalẹ̀ àwọn afáàlẹ̀ Yorùbá ni bilkọ́ọ̀lì wàlífẹ́ìlì kamel yìí tí ó mú ìròyìn ìmọ̀ ara rẹ̀ ń pé náà ni kó máa sọ jáde lẹ́nu ó sì máa fi gbogbo ara rẹ̀ ṣe al-amalu bil arkan gbogbo oríkèéríkèé ara rẹ̀ kìí ṣe pé wọn kàn á jókòó lábẹ́ ilé kan yára ẹgbẹ́ tó bá ti ṣe náà lọ́dà àwọn ọba nǹkan jẹ́ wàmẹ́nà عن فعله فهو حمار أو جمل ومن نهى عن فعله فهو حمار أو جمل ومن نهى عن فعله فهو حمار أو جمل ومن نهى عن فعله فهو حمار أو جمل فهو حمار أو جمل ومن نهى عن فعله فهو حمار أو جمل من نهى عن فعله àṣẹ ìkànnà àfà lóní oní látẹ́ni an khuluqin wata'tiya mithlahu ààrùn alayka idha fa'alta 'azimu
لا tó ń bẹ تنهى báyìí ó ní mọ́kọ̀ nǹkan kan fáwọn kan kí wọn náà tún wá lọ múrú ẹ̀ wá مثله ó ní èlò ìbínú ọ̀jẹ̀ fún ọ tó bá lọ ṣe tó le bóòlù àwọn afọ́sí máa sọ fáwọn èèyàn pé ẹ ṣe dáadáa táwọn òsì wá ní rí dáadáa sí àwọn èèyàn máa sọ pé ẹ máa wà láàfin àní nurse ẹ máa gbé bínú mi yóò wá àdíjọ́ tó bá dọ́dọ̀ tí wọn ò ní rí bínú gbé mi wàlẹ̀ káàfin mi nàlẹ́ gbéyìí wà láàfin àní nurse wọn ò ní rí bínú gbé mi wọn ò ní lè yááfì ọmọ ẹ̀yà wọn ọlọ́run sí ni wallahu yuhibbul muhsinin ẹ̀yin ọ̀fẹ́ wà ní oní dáadáa ni tí wọ́n àfẹ́ àdìpé eléyìí kọ̀ mọ́ sí ẹyọ igi ilé náà dẹyọ ilé náà yọ ìtawà náà kú èyí tí ò yẹ́lò mínú àmọ́ padà ṣàlàyé rẹ̀ nígbà tá a bá parí ìjókòó tọ́lá ìtàn a tẹ̀sẹ̀ wá free láti wá ṣàlàyé ẹ̀ wípé hàn kí ló fà gangan àmọ́ ẹ gbọ́ yé a wá láti dìtẹ́ nìkankan a sì dí iṣẹ́ àwọn League of Imams and Alphas tilẹ̀ Yorùbá a dí tiwọn lọ́wọ́ àmọ́ àwa táwọn sọ̀rọ̀ yìí League of Imams and Alphas Yorùbá land Edo and Delta registered 1 agbọ́dọ̀ máa fi kún registered 1 so ká pé kò tí wà register ni àwọn náà ní máa jáde tán báyìí àmọ́ torí pé ìjọba ti buwọ́lù kò sì dira wọn lọ́wọ́ ká ní yóò dira wọn lọ́wọ́ ní ìjọba òní ṣe kí ni àbáwá ìjọba òní buwọ́lù ìjọba buwọ́lù lùkulù torí pé kò dira wọn lọ́wọ́ ni wà mẹ́nà á jákẹ́ ẹyọ kan tó kù. ومن نهى عن فعله فهو إمام أو جمل يحمل أسفارا فلا يدري لمعنى ما حمل يحمل أسفارا فلا يدري لمعنى ما حمل يحمل àfáà tí ó bá lóhun tó ké يحمل أسفارا فلا يحمل أسفارا ọkẹ́ dàbí ẹni tí kan sọ̀rọ̀ ẹ̀dí kẹ́tẹ́kẹ́tẹ́ tí kan rẹrù káàkiri ọkọ́ ni wà mẹ́nà عن فعله ẹ̀ tí wọ́n bá rò nípa àmọ́ lára rẹ̀ فهو حمار kẹ́tẹ́kẹ́tẹ́ nù فهو حمار أو جمل àbí ràkúnmí àwọn tí wọ́n máa di ẹrù lórí tí wọ́n kàn máa rú tí àkí tí ò ní ṣàǹfààní láwùjọ Islam àǹfààní sì gbọdọ̀ máa tọwọ́ àfáà jáde sáwùjọ Islam àfáà tí ó la ilaha illallah àfáà tí àǹfààní ọba ti máa tara rẹ̀ jáde bil amri bil ma'rufi wan nahyi anil munkar tí ọba tọwọ́ rẹ̀ jáde fahakuhu an yaskuta fahakuhu èyí tó dáa fún ni kọ́ máa dákẹ́ bí àwọn ẹ̀bá tí ń sòdodo tó wọ́n bá ti mọ̀ kó olóró dodo sọ ó sì ṣe kí ni o auli yasmut àbí kó ṣe kí ni kó shut up ọba ti mọ̀ kó olè shut up gbẹ́rù lọ léyìn ọ̀rọ̀ wábì kan jókòó sí wọ́n ní àmì fàlá yẹ́dìrí lè máa ná mẹ́hàmẹ́ ọmọ tí wọ́n tó gbé dá nínú tó ti sàúsù àfáwà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim àbá ohun tó lóhun bàbá àgbà ní máa dùn ọlọ́run bá ní kíá nínú àwọn tí wọn ò gbọdọ̀ fẹ́ sọ̀tàn rọ́bítà 1964 kí wọ́n yóò kọ́ wọn kó ń bẹ̀ oní samahatul marhum Murtada Abdulsalam gbàdá táwọn náà bá sì ń lọ wèé dá lọ àwọn pọ́nkálùkù náà tí máa lọ tí ọmọ kéwù rẹ̀ lẹ́yìn ìlà àwọn náà máa lọ táwọn náà ọmọ kéwù wọn lẹ́yìn inú àwọn ọmọ kéwù wọn tí wọ́n máa rán lọ bẹ̀ bàbá tó bí èmi bẹ́ẹ̀ ọjọ́ rẹ̀ tó àbáwá já parí ọdún lọ́la ayé bí táwọn bẹ́ẹ̀ lọ́la náà ni o ayé bí táwọn bẹ́ẹ̀ lọ́la bí tó ń kálukú ti gbọ́n náà ni bẹ́ẹ̀ náà là ń lọ nínú UI lọ́la pẹ̀lú gbọ́lọ́ aburúkọ kò sí ní ṣẹlẹ̀ insha Allah ta'ala bàbá wa wọ́n tún wá lẹ́gbẹ̀ẹ́ kan tá ń pè ní Sheikh al-Imam al-marhum Mudaththir Abdulsalam ẹ̀gbọ́n àtàbúrò wọn jọ wà nínú League of Imams and Alphas yìí ni láti 1964 tá ń sọ yìí wọ́n ti wà ń bẹ̀ àwọn méjèèjì onímọ̀ ni wọ́n alimani jalilani mahirani fi fannihima àwọn méjèèjì ni wọ́n jọ yanjú ní fánù kọ̀ọ̀kan tí wọ́n jọ dìmú ẹ̀gbọ́n jẹ́ ìmáàmù àgbà fún ìlú Ìbàdàn nígbà àbúrò ń jẹ́ àfá àgbà wọ́n wá àwọn tí wọ́n wá bàbá Sheikh Adam Ọlọ́run dákun bá ní kẹ́ wọn kó sì wà ní ẹ̀ta abẹ́ fi ṣiṣẹ́ yìí náà kọjọ́ ọkọ́ bá ní fi ṣèkẹ́ fún wọn níwájú Ọlọ́run al-Qiyamah kó sì mọ́dà níyàn tí wà náà lórí iṣẹ́ yìí àwọn ọ̀la láàlẹ̀ ó bèrè àṣà àwọn ọ̀wá síbi kọ́dà ní kò kẹ́kẹ́ tá a sọ pé abẹ́dì mú mbẹ́ àmọ́ kí n tọ́dọ̀ ọmọ bàjẹ́ ọjọ́ kan wá náà ni ẹlòmíì ní àwọn méke àti ẹ̀ máa ń pe ọmọ 40 years lọ méke ìgbà tí wọ́n dá kílẹ̀ 1964 gan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń sọ yìí náà nígbà náà àtàwọn tí wọ́n jọ ń lọ àtàwọn tí wọ́n jọ ń bọ̀ kí ni éèjì wọ́n gbà náà àtẹni tí ó gbọ́n fẹ́ sọ̀tàn tò ní gan lórí àga ibi tí ó kálukú jókòó sí kí ni éèjì wọ́n gbà náà àmọ́ ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ a sọ̀rọ̀ lẹ́kùnrin lórí ẹ̀ àti gbogbo ń tọ́fẹ́ kí bọ́ mo ti lọ àfà bàbá àgbà ní má dùn lóhun àwọn ń jẹ́ ọ̀gá àgbà fún gbogbo tí wọ́n ń pè lálálà àfà nígbà náà ẹ̀gbọ́n wọn ń jẹ́ ọ̀gá àgbà fún gbogbo tí wọ́n ń pè ní oní ìmáàmù nígbà táwọn sọ yìí èmi ò wá sọ̀rọ̀ on their behalf. It's under most for you to understand my point this night. Mi ò wá sọ̀rọ̀ on their behalf. Kí mo mean pẹ̀lú on their behalf? I'm not talking on Baba Madu's behalf or his brother's behalf. No. I'm talking on myself. Èmi náà Mùsùlùmí ni mí. Èmi náà sì wà nínú àwọn ọmọ kéw. Nínú fífi Ọlọ́run ìmáàmù lèmi náà. Ní As-Saada Central Mosque tó sì yanjú. Mo tún wá ń jẹ́ Secretary General fún gbogbo tí wọ́n ń pè ní gbogbo ilé kí ó ti ń bẹ ní ọ̀nà àrà local government mi. Bẹ́ẹ̀ náà mo sì tún jẹ́
abẹnugan ní tí wọ́n ń pè ní League of Imam Alfas nínú ọdẹ alẹ́ wa ń bì tí bàbá wa gba Dr. Ibrahim Kupalo tí wọ́n ń jẹ́ ọ̀gá gbogbo wa ń bẹ̀ tán yanyan wọn náà wọ́n bọ̀ lọ́la gbẹ̀yìn ara ẹ̀dọ́ àti dẹ́ta dẹ́ ti dé ẹ̀rí sí àgbákò ìwà àwọn yẹn ti dé lálẹ́ yìí gẹ́gẹ́ ètò ti tó gbóǹkálùkù tí ẹni tí ó wà lóòtẹ́ẹ̀lì ti wà ń bẹ̀ ẹni tó fẹ́ sunlé àwọn èèyàn rẹ̀ ti wà ń bẹ̀ òǹkálùkù tí gbóǹkà ti set ọlọ́mọbíọ́ ikú tó yáwọ́ dákun má fi pa wá o délé ọlọ́mọ bá wa dáadáa bàbá wa àgbà Fadilatul Imam Engineer Abdul Hakim tí wọ́n jẹ́ ìmáàmù àgbà ń gbọ́ olùtà ń pè ní sẹ́pẹ̀tẹ̀rí àwọn náà ní chairman committee àníyàn àwọn tí wọ́n ṣiṣẹ́ ìdá gbogbo yín pátá ẹ̀ ní mà padà síbú. Al-Imam Al-Mudiru Ajigini Hafizahullahu wa ra'ah ẹ̀ ní sòfò láíláí tẹ́fì lọ bọ́lọ̀ ẹ̀ mọ̀ dán ẹ̀ sì máa dá ẹ̀ sì ṣàṣeyọrí ní tẹ̀sí lọ́wọ́ iná. bàbá àgbà abánikan dá bàbá wa àgbélére dọ́kítọ̀r ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bi kíní àfáà tó yanjú kódà dọ́kítọ̀ gbogbo wọn. àwa yìí làwọn ń ṣe àwọn òtí di dọ́kítọ̀ à ń kọ̀ rí bí àwọn náà sì kíní o àwọn náà sì dọ́kítọ̀ insha Allah ta'ala. ká tó wá dọ́gbọ́ àwọn alwazir bàbá wa alwazir láti wo àwọn ìtàn tí àwọn òkèrè ń gbà náà ìtàn sojú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn títàn sojú àmọ́ gbogbo ẹ̀ àmà pàdé lọ́la àwùzù tó sílẹ̀ kan ọjọ́ òrò tí tó lónìí. A'udhu billahi minash shaitanir rajim. tí bàbá máa dùnú nínú àwọn tí Ọlọ́run ló ń sọ̀rọ̀ àbí rọ́bìtọ̀. bàbá àgbà ní màsí ń gbá Yorùbá làwọn náà àmọ́ àwọn ni wọ́n mọ̀dí tí wọ́n fi jọyìn rọ́bìtọ̀ ń gbà náà tó ti bẹ́ẹ̀ alòhùn tí wọ́n náà àwọn àfáà gbálẹ̀ Yorùbá ni tí ò ṣe fọ́rọ́ sẹ́yìn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ní mathalul ladhina hummilut tawrata thumma lam yahmiluha kamathalil himari yahmilu asfaran bi'sa mathalul qawmil ladhina kadhabu bi ayati llahi wallahu la yahdil qawma zalimin. gbọ́dọ̀ tó bí àbáyé. Allahu akbar. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Mathalul ladhina hummilu tawrata thumma lam yahmiluha kamathalil himari yahmilu asfaran bi'sa mathalul qawmil ladhina kadhabu bi ayati llah wallahu la yahdil qawma zalimin. gbọ́lọ̀ tó bí àbáyé. Allahu akbar. Ọlọ́run ní mathalul ladhina hummilu tawrata ohun rẹ̀ gẹ́gẹ́. Masalul ladhina hummilu tawrata thumma lam yahmiluha kamathalil himar yahmilu asfara bi'sa mathalul qawmil ladhina kadhabu bi ayati llahi wallahu la yahdil qawma adh-dhalimin. nínú àfáà alẹ́ Yorùbá ni wọ́n ní a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. Mathalul ladhina hummilu at-tawrata thumma lam yahmiluha kamathalil himari yahmilu asfara bi'sa mathalul qawmil ladhina kadhabu bi ayati llahi wallahu la yahdil qawma adh-dhalimin. nínú àwọn àfáà ilẹ̀ Yorùbá a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Mathalul ladhina hummilu at-tawrata thumma lam yahmiluha kamathalil himari yahmilu asfaran bi'sa mathalul qawmil ladhina kadhabu bi ayati llahi wallahu la yahdil qawma zalimin. Allahu akbar. àwọn fẹlẹ yìí ó ṣe ìdárayá dọ̀la ni àwọn bí ṣe ìdárayá àwọn òun wá pọ̀lọ́ bẹ́ẹ̀ tó yẹ pé tí wọ́n bá kó gbọ́n àfa àjọ náà àwọn àfa àtàwọn onímọ̀ náà ni wọ́n dájọ́ pé ìkàlẹ̀ fún ìjókòó rábìtà ìwá ni àwọn òfin kèé ṣe rábìtà alùsùnà wal jamaa rabitatu li a'immati ma'rifanu wal ulama'i ma'rifa nanu bí biladi Yorùbá Ẹdó wà Delta in tí ò sí ibi tàkọ́kọ́ náà ni Ẹdó wà Delta in tí fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ọ̀dà ayà á fi ilẹ̀ dọjọ́ tí a bá fẹ́ tu afẹ́ ní kọ́ ọlọ́run bẹ́ lọ́hùn a máa fi léyìí a máa fi kíra wa pé a kú ìpalẹ̀ máa tọ̀lá gbogbo olólùfẹ́ tí ń bọ̀ lọ́la à ń bẹ lọ́ọ̀ nínú àánú rẹ̀
kọ́lọ́n dákun jẹ́ kí àjọ dé dáadáa ìwọ tó wá tí ìwà gbọ́ yé idha kunta إذا كنت لا تدري ولم تك كالذي yushawiru ma yadiri فكيف إذا تدري يشاور ما نتينا. يدري فكيف إذا تدري جهلت فلم تعلم بأنك جاهل جهلت فلم تعلم بأنك جاهل وأنك لا تدري بأنك لا تدري وأنك لا تدري بأنك لا تدري ومن أعظم البلوى بأنك جاهل ومن أعظم البلوى بأنك جاهل lórí pé bó ní Islam ó ṣe rinlẹ̀ Islam wá rinlẹ̀ tán wọ́n wá tún ní ìyọ̀gbọ̀rọ̀ jẹ́ àwọn mùsùlùmí iná torí ẹ̀gbẹ́ nǹkan ìkalẹ̀ kí wá ló dé ìyà tí wọ́n ní ọmọ jẹ mùsùlùmí lánàá tí wọ́n ń jẹ mùsùlùmí lónìí فمن لي بأن تدري بأنك لا تدري فمن لي بأن تدري بأنك لا تدري ورب امرئ يجري ويدري بأنه ورب امرئ يجري ويدري بأنه إذا كان لا يدري جهول بما يجري إذا كان لا يدري جهول بما يجري أو سبب مجلو كبه إذا كان لا يدري جهول بما يجري وانا بانوي تو بانغو إذا كان لا يدري جهول بما يجري 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 بني إذا كان لا يدري جهول بما يجري. láti dúró fún talẹ́ yìí a kàn ní ká wá kan update wa pé pẹ̀lú ògùn Ọlọ́run lọ́la láago 10 ẹ dákun jàmáà láago 10 gbọ́ àwọn tọ́nà wọ́n jìn wọ́n ti ń dé kálukú ti dé síbi tí a palẹ̀ mọ́kalẹ̀ fún wọn sọ ọjọ́ táwọn fẹ́ sọ̀rọ̀ yẹn àwọn àmọ́ ẹ̀ṣẹ̀ wa máa tú àwọn orin à ń bẹ lọ́hùn ọba dẹ́dà wa àníyàn lórí iṣẹ́ wa innama likulli imri'in ma nawa ẹbẹ̀ kọ́ ni àníyàn ti ń bẹ lórí iṣẹ́ kọ́lọ̀ dáhùn kọjọ́ kọ́ mọ́dún wa ní láníyàn náà kọ́ mọ́dún wa ládàá bẹ́ẹ̀ albarka la ilaha illallah. Mo fẹ́ pè kánú àwọn kọmitì ètò yìí so bàbá wa tí wọ́n jẹ́ inú àwọn àgbàlejò àgbà láàgbà má bínú gbàlúmọ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Akarakumullah sheikhana a'anakumullah. Ayakumullah. Bàbá wa tẹ́ ń gbóhùn wọn yìí àwọn ni bàbá wa al-Imam al-Akbar fún gbogbo nǹkan pè ní sẹpẹtẹrí àwọn ìmáàmù àgbà fún gbogbo sẹpẹtẹrí látòkè délẹ̀ àwọn náà tún wá ní alága àgbà fún gbogbo tí wọ́n ń pè ní committee League of Imams and Alfas Yorùbá Land Edo and Delta tó jẹ́ registered one. Inshallah. Sọ̀rọ̀ bítọ̀ tẹ́ bá ti rí tó yẹ pé ó wà registered lórúkọ Edo àti Delta chairman àgbà fún gbogbo committee rẹ̀ àwọn ni wọ́n wà lórí ètò wọ́n wá afẹ́ bí wọ́n lè rí pé ètò ọ̀la. Pẹ̀lú registration number 9003000. Ọ̀tán wọ́n ti gbé jáde o 900 3000 ó ti jáde tán. 903,000 Allahu akbar Allahu akbar. Wọ́n kálukú náà lọ confirm ẹ̀ ọ̀nà àwọn àrùkọ́ lálẹ́ tó bá wa pè jáde ni àṣẹ kò ṣe é dọwọ́ bò mọ́. Nígbà tí ẹ ti kí wọn sáyé lálẹ́ ìwà ìrìn tuntun dábẹ́ ṣe. Ẹ má bínú gbogbo àwọn olólùfẹ́ ni wọ́n láwọn fẹ́ gbóhùn yìí so wọ́n wá ń béèrè pé ṣé bóun ni ọ̀la ṣé kò yí padà. Kò yí padà rárá ètò Ọlọ́run bá Allah ni. Allahu akbar Allahu akbar. Ẹ̀wọ̀n pé tòótọ́ Ọlọ́run bá ń ṣe yàtọ̀ sí ètò èèyàn ṣe. Allahu akbar Allahu akbar. Gbogbo tọ́lọ́run bá wá ti ní ó ti yá kò sẹ́dá náà tó lè dá dúró. Allahu akbar. Kódà bẹ́ni tó fẹ́ràn lóhùn ṣetán yóò rẹ lómi. Yóò rẹ lómi yastabdil qawman. Allahu akbar. Bẹ́ẹ̀ni pé kádàrá Ọlọ́run ti pé kíní yóò ṣe èèyàn tí yóò ṣe ó pọ̀ sábàbí ó pọ̀ tọ́lọ́run bá wá lò wọ́n sábàbí àbí kéèyàn dúpẹ́ fọ́lọ́run. A jẹ́ pé ní Ọlọ́run bá lòun sábàbí kíní kó tún dúpẹ́. Bàbá kó dúpẹ́ fọ́lọ́run ni. Òun náà fẹ́ kọ́tàn rí kalẹ̀ nínú ìṣẹ̀mí ayé rẹ̀. Ọfẹ́ kọ́tàn rí ọfẹ́ káwọn ọmọ àrọ́mọdọ́mọ tí ń bọ̀ lẹ́yìn káwọn náà bá kan rí. Allahu akbar Allahu akbar. Ọlọ́run kó ọba tó fi wá sí onísábàbí abẹ́lọ́run subhanahu wa ta'ala kó jẹ́ láṣẹ pé àti àṣegbà níwájú náà bá Allah. Àmín àmín àmín. Ọlọ́run kó wa wọlá àníyàn wa kí ṣe gbogbo yẹn ló lè ṣerú àdúrà bẹ́ẹ̀ kí Ọlọ́run wọlá àníyàn òun kì í ṣe gbogbo yẹn ní máa ṣerú àdúrà bẹ́ẹ̀ torí pé àníyàn ọ̀pọ̀lọpọ̀ kò dáa
bá níyàn tí wá dá lórí nǹkan tá à ń ṣe ni pé ọlá ìsìlámù ní bàbá lérò kọ́lọ́run kó dákun kó lànà wa pẹ̀lú àṣẹ ọlọ́run kò sí nǹkan kan tó yẹ ètò ọlá kò sí nǹkan kan tó yẹ ètò ọlá gbogbo wa lágbádá ibi tá a ti ń jẹ àmàlà lọ́wọ́ làwọn bàbá Allahu Akbar. yìí ní hòtẹ́ẹ̀lì wa tí àwọn àlejò dé sí Níbàdàn. Níbàdàn pẹ̀lú àṣẹ ọlọ́run wallahi ìlànà Allahu Akbar. ọ̀la tó wọ́n ṣe ní kọ́ọ̀lì báyìí mo ní ṣé àbùfọ̀tá ẹ̀ mọ́ pé mi mo yọ ọkọ̀ náà àmàlà. Ayé àlọ́ máa jẹun lọ lẹ́yìn àlẹ́ àṣà àkọ́bílà lè ṣáyò. Ẹjẹ́ àwọn afílẹ̀ kẹ́ lọ máa jẹun àwọn náà lọ jàmàlà ńlẹ̀. alhamdulillah alhamdulillah. Ẹ ṣeun inshallah aago 10 láàárọ̀ la gbogbo olólùfẹ́ aago 10 ẹ̀dàkùn ẹ̀ mọ̀jà pẹ́ a ti bẹ̀rẹ̀ inshallah hayyakumullahu ṣeun gan jazakumullahu khairan. Wa alaikum salam wa rahmatullah. Bàbá wa kò sí tó kù máa ká máa lọ lé káwọn náà lọ jàmàlà gbọ́dọ̀ tí wọn náà gbọ́ mi wọn náà bu ata jẹ ká pàdé lọ́la ká tún jọ bu ta jẹ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.